àgbọ́yé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àti wípé àwọn orin tó burú ká sọjọ́ bí ànábì àwọn làwọn rò bẹ́ẹ̀ pé kò ṣe tó dáa ọ̀nà táwọn yẹn ń gbé gbà náà ni àpọ̀lọpọ̀ fi ń takò nígbà tó yẹ pé ijó ìlú ijó orin tí ò ní fẹ́ nítumọ̀ kankan rárá òun ni kálukú fi wá takò nǹkan yẹn àmọ́ tí yẹn bá ṣe lọ́nà tó tọ́ pé bá a yẹ ṣe sìn á ṣe mọ́dí tó pọ̀ á sì ṣe wáàsí tó pọ̀ á sì gbin ànábì á sì júwe ta lànábì jẹ́ àti kíni wà ànábì òun làwọn máa ń júwe fáwọn èèyàn òun ló fi já sí pé gbogbo àwọn tó ń takò yẹn lọ́dọ̀ tiwa àwọn ò lè takò àmọ́ àwọn tó ń takò ó bá yẹ pé àwọn èèyàn máa ṣe lọ́nà òdì ó ṣe káwọn náà máa takò àmọ́ àfẹ́yìn tó bá yẹ pé ànábì gangan ń bínú ló yà kù tẹ́lẹ̀ pé pé ànábì ń bínú ó kẹ̀dọ́gbọ́n sábẹ́ ìsìlámù ni àmọ́ tí bí ànábì ò bá bí yẹn nú ọ̀nà táwọn yẹn ń gbà ṣe ni wàá takò ò ní takò mọ́lúdì gẹ́gẹ́ fún rẹ̀ Great Light Radio TV tí a máa rí online alhamdulilayi látara sábàbí èmi náà ni Ọlọ́run fi gbé kalẹ̀. àbá a rí i pé àsàlátù pọ̀ kárí ayé gbogbo àwọn ibi tẹ́ ti kúrò. kí ló bá ṣe tẹ́lẹ̀ ọ̀run ẹ̀ fi ògùn kọ́ àfààní ojú ẹ̀sìn bá lọ. Oya kàwá lọ. àbíkẹ́ bá wá kíláàsì kan ẹ̀ pàfin ni àbá wa. àjẹ parí báyìí àjẹ parí. ẹ ẹ̀yìn ìbódalé yẹn lẹ́yìn yẹn tàbí. ìbúdalé oya kàwá lẹ ọ̀fọ̀ ya. àánú Ọlọ́run ni àánú Ọlọ́run lẹ́yìn Ọlọ́run náà ló tún kà lẹ́yìn Ọlọ́run náà ló tún kà mo ti sọ fún wa síwájú pé tá a bá ti lẹ́kọ̀ọ́ tá a sì nínú mímọ́ ìgbà tẹ́mi náà ń sáàp ní ìfinú méjì ṣe inú kọ̀ọ̀kan ọmọ fi ń ṣe òní ibi báyìí ló kàn mò ń lọ nìyẹn Àbújá ló kàn mò ń lọ nìyẹn ibi báyìí nìyẹn tí wọ́n ṣe program ojúlárí wọ ló ń lọ bẹ wà lọ coordinate wà lọ. ṣé ń gbọ́ oṣù ń gbà yín ni àbí fíṣẹ̀bílì láì ni. ìjọ kan gba owó oṣù rí stipend náà ni mò ń gbà níbẹ̀ every Sunday yàrá kára sàrátù tá a máa fún wa náà máa fún wa náà là ń gbà ó dẹ̀ lálùbáríkà gbà tá à ń fi inú fún mọ́ gbà Ọlọ́run ti fa àlùbáríkà sí i. Alore TV. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. orúkọ dẹ́kùnrin sà. Alhamdulillahi rabbil alamin orúkọ mi ni Alhaj Sirajuddin Ademola Ojulari ojú ìzọmẹsàn world best. world best èmi ni. tí mo jẹ́ àfáà àgbà àti olùdásílẹ̀ ìjọ Ashajaratul Mubaraka Society ASMOS káàkiri àgbáyé. èmi ni à ń ṣe ayẹyẹ ọjọ́ bíi ànábì sallallahu alaihi wasallam àgbékalẹ̀ ilé ìtẹ̀ ṣe lé ní kí ló fà. Alhamdulilayi òní ni mọ́lídì nàbí ti headquarter àwọn branches wa náà sì ń bọ̀ lọ́nà àmọ́ ní ti fi headquarter wa nílùú Òṣòdì inshallah kò sí tí a fi sọjọ́ bí ànábì ni pé ànábì tóbi ó jù bẹ́ẹ̀ lọ ẹni tó yẹ ká máa celebrate ní gbogbo ojoojúmọ́ gan la nábì wàhálà tá ànábì ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó jù bẹ́ẹ̀ lọ ó tọ́ ká kí ká yìn ká máa rántí ẹ̀ ní gbogbo gbà a ṣe rántí ẹ̀ ojoojúmọ́ gbogbo gbàlà wa rántí ànábì ṣùgbọ́n tó bá ti di inú oṣù tàbí ànábì ẹ̀ báyìí a máa tún wá ṣe ní elaborating way báyìí torí pé ẹni tí ò ṣe gbàgbé inú ayé láéláé náà níbi. ẹlẹ́ẹ̀kẹ́ lórí sà. pẹ̀lú ògo tọ́lọ́run ẹlẹ́ẹ̀kẹjọ ni torí pé ASMOS ń pé ọdún mẹ́jọ. so ọdọọdún ni máa ń ṣe. ọdọọdún ni pẹ̀lú ògo tọ́lọ́run ni à ń ṣe ní gbogbo orú laboratory báyìí àmọ́ every week là ń ṣàṣàlátù every day là ń ṣàṣàlátù every second and minute and second là ń ṣàṣàlátù. fún ìrántí ànábì. fún àìmọ́gbàgbé ànábì láyé fún ìrántí ọjọ́ bíi tàbí Òṣèlá Muhammad ìgbà tó bá di oṣù tàbí la máa wá ṣe ní laboratory báyìí. bàbá àwọn kan wà tó yẹ pé tajọ wà nú ẹ̀sìn náà ni wọ́n bèèrè pé ká máa sọjọ́ bí ànábì pé àdádálẹ̀ ni kò sínú ẹ̀sìn pé ọ̀rọ̀ tó tẹ̀wọ́ pé àwọn afáàn fi ń jẹun ni. wọ́n fi ń kówó jọ ni kí lè rí sí kí lè rí sílẹ̀. àgbọ́yé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àti wípé àwọn orin tó burú ká sọjọ́ bí ànábì àwọn làwọn rò bẹ́ẹ̀ pé kò ṣe tó dáa ọ̀nà táwọn yẹn ń gbé gbà náà ni àpọ̀lọpọ̀ fi ń takò nígbà tó yẹ pé ijó ìlú ijó orin tí ò ní fẹ́ nítumọ̀ kankan rárá òun ni kálukú fi wá takò nǹkan yẹn àmọ́ tí yẹn bá ṣe lọ́nà tó tọ́ bí bá a yẹ ṣe sìn á ṣe mọ́dí tó pọ̀ á sì ṣe wáàsí tó pọ̀ á sì gbin ànábì á sì júwe ta lànábì jẹ́ àti kíni wà ànábì òun làwọn máa ń júwe fáwọn èèyàn òun ló fi já sí pé gbogbo àwọn tó ń takò yẹn lọ́dọ̀ tiwa àwọn ò lè takò àmọ́ àwọn tó ń takò ó bá yẹ pé àwọn èèyàn máa ṣe lọ́nà òdì ó ṣe káwọn náà máa takò àmọ́ àfẹ́yìn tó bá yẹ pé ànábì gẹ́gẹ́ ń bínú ló yà kù tẹ́lẹ̀ pé fi ànábì ń bínú ó kẹ̀dọ́gbọ́n sábẹ́ ìsìlámù ni àmọ́ tí bí ànábì ò bá bí yẹn nú ọ̀nà táwọn yẹn ń gbà ṣe ni wàá takò ò ní takò mọ́lúdì gẹ́gẹ́ fún rẹ̀
ọ̀nà tá máa ń takò ẹtẹ́ pé àwọn ń ṣe rárá àdámbẹ̀ òun ló yẹ kó takò pípẹ́ ẹ̀ ṣe àmì tí wọ́n bá sì kọ̀rẹ́tì yàn ìyá ń fọpọlọ kọ̀rẹ́tì yàn ìyá ń fọgbọ́n kọ̀rẹ́tì yàn ni ìyẹn wá kọ̀rẹ́tì yàn nínú àmì tó yẹ pé yóò tún padà tó wá di ẹ̀. bàbá ọdún mẹ́jọ Asmos rèé báyìí ńgbà tẹ ìpìlẹ̀ tẹ bẹ̀rẹ̀ ńgbà náà ṣẹlẹ̀ kó lè padà fẹ̀ tó báyìí. Ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ làwọn gba ìpè àwọn ṣe bá ṣe ní tèmi mọ̀ ní pé básìkò Ọlọ́run bàbá tó mo sáàfù dáadáa mo sáàfù ẹgbẹ́ tó lórúkọ fáìmọye ọdún tí orúkọ mi ò dẹ̀ bàjẹ́. bí àwọn ẹgbẹ́ wo. NASFAT particularly for many years but I'm one of the national mission board of NASFAT then èmi dẹ̀ ní national MC mo kún NASFAT káàkiri gbogbo ibi tí ta bá ń ṣe láyé inauguration ni o ní kankan ní launching ni everything èmi náà mo máa ń coordinate káàkiri mo sáàfù tẹ̀mí tọ̀ kẹtara tí ì sì kankan mí mọ́ àmọ́ gbà tó náà lóhun dé inshallah ó gbé kalẹ̀ fẹ́mi náà mo dẹ̀ resign voluntarily láì ṣèjà láì bá ẹni jẹ́ mbẹ́ ọ̀túnla mẹ́wàá ni mo wọ NASFAT nínú mọ́lídì yìí nìkan iye NASFAT tí mo ti ní wáàsí ó pọ̀ ó ti wà nílẹ̀ iwájú mi báyìí. tí wọ́n á pè yín. tí wọ́n á pè mí fún wáàsí láì mọ iye bí kiri ó dà nínú mọ́lídì yìí ó láwọn branches tí mo lọ Lagos Island ń bọ̀ níwájú báyìí mo sì kọ́ ní Ajah branch níjọ́ wo ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ káàkiri bẹ́ẹ̀ Ọ̀jọ́ branch of NASFAT káàkiri mo lọ bẹ́ẹ̀ ìgbà mú kókà gbùdà bí oṣù tó kọjá ibẹ̀ ni mo ṣe wà lọ ṣe wáàsí ó túmọ̀ sí pé àjọṣe mi àti wọn ó ní ìdó dáadáa torí pé mo ṣe bẹ̀ dá lánàá ìná tó fi rántí mi lónìí. bàbá kíyàn tó lè kó èrò jọ tó pọ̀ rẹ́rẹ́rẹ́ báyìí ó máa ní àwọn ìgbésẹ̀ tí ẹ máa gbé ó máa ní àwọn nǹkan tójú máa rí ó máa ní àwọn ọ̀rìn tí ì máa rìn àwọn ọ̀rìn wo lẹ́rìn tẹ̀sí ó lè kójọ báyìí. àwọn bàbá Asmos náà lẹ́yìn lẹ́ẹ̀bẹ̀ tí ń bèrè lọ àwọn bàbá Asmos náà lẹ́yìn àwọn tẹ́lẹ̀ Asmos náà àwọn náà ní olóṣèlú náà láti sọ fún yín pé on the 27 àwọn náà fún ní program méjìgbò olóṣèlú bàbá yín sọ ọmọdé lè inshallah bàbá wa sínú rẹ̀ ní alfanlai orílẹ̀ ìgbìmọ̀ bá fún àmín wala quwwata illa billah. alhamdulilayi rabbil alamin àwọn kọ́ náà ní ẹ̀kọ́ gbogbo kan nu ayé tí yàn bá ti lẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe tó dẹ̀ níbẹ̀ lọ́n lórí ẹ̀ ó padà mókè. mo sọ fún yín mo ní mi náà sáf fáìmọ̀ iye ọdún mo sáf so à ń kọ́ ẹ̀kọ́ ní gbogbo ìgbà yẹn ni gbogbo àwọn ẹ̀kọ́ tá a kọ́ òun náà làwọn padà wá ń lò láwọn àyè tiwa náà alhamdulilayi rabbil alamin kò sí ọgbọ́n kan ju wípé tí yàn bá ti lẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe ìyẹn kọ́ tó fẹ́ ṣe ni tó bá ti lẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe tó wá bẹ lọ́hùn tì lọ́hùn dé ládé fún yàn. nílé náà ẹtú yà sí rédíò yà sí rédíò. àti wà gbogbo ìgbà tí Islam ní amániṣẹ́ ó ṣẹlẹ̀ anabi wa Muhammad níta àmà anabi ni pé anabi náà níṣẹ́ ó dẹran fáì mọ iye ọdún ó bá yẹn ṣòwò ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó wà lábẹ́ èèyàn Ọlọ́run tó wá ní mo dé mo pè ọ́ lànàbì Ọlọ́run sì gbéga látara ìfaradà àtòótọ́ tá anabi náà ṣe olùpadà sọdẹ ní gíga nú ayé ìgbà tí mo wà ní NASFAT tí mo ń sáàfù mo wà ní rédíò tí mo ń ṣiṣẹ́ mo ní shops tí wọ́n ti ń kawó wá fún mi pé musical entertainment ni mo ṣá wà òun náà ló tún wà pé mo wà ní rédíò náà ni mo ní àwọn musical shops pé gbogbo CD ni àwọn tó lọ fi school ṣiṣẹ́ wá kámẹ́rà ń lọ rẹpẹtẹ mo ní àwọn kámẹ́rà tí wọ́n lọ ṣiṣẹ́ wá tí mo fi ń ṣiṣẹ́ lọ́nà àtijẹ àti mu kí n má bàa jẹjẹkújẹ nígbà yẹn. báyìí nǹkan sìn ṣẹ́ẹ̀ṣì ní wọ́n. wálé láìra mo ṣe kọ́dà tó rẹ̀ sẹ́yìn pé mo ní débi pé mo ti ní personal radio and television station. ti yín báyìí. yes online radio and television station. kí Islam ní amániṣẹ́ ó ṣẹlẹ̀ anabi wa Muhammad níta àmà anabi ni pé anabi náà níṣẹ́ ó dẹran fáì mọ iye ọdún ó bá yẹn ṣòwò ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó wà lábẹ́ èèyàn Ọlọ́run tó wá ní mo dé mo pè ọ́ lànàbì Ọlọ́run sì gbéga látara ìfaradà àtòótọ́ tá anabi náà ṣe olùpadà sọdẹ ní gíga nú ayé ìgbà tí mo wà ní NASFAT tí mo ń sáàfù mo wà ní rédíò tí mo ń ṣiṣẹ́ mo ní shops tí wọ́n ti ń kawó wá fún mi pé musical entertainment ni mo ṣá wà òun náà ló tún wà pé mo wà ní rédíò náà ni mo ní àwọn musical shops pé gbogbo CD ni àwọn tó lọ fi school ṣiṣẹ́ wá kámẹ́rà ń lọ rẹpẹtẹ mo ní àwọn kámẹ́rà tí wọ́n lọ ṣiṣẹ́ wá tí mo fi ń ṣiṣẹ́ lọ́nà àtijẹ àti mu kí n má bàa jẹjẹkújẹ nígbà yẹn. báyìí nǹkan sìn ṣẹ́ẹ̀ṣì ní wọ́n. wálé láìra mo ṣe kọ́dà tó rẹ̀ sẹ́yìn pé mo ní débi pé mo ti ní personal radio and television station. ti yín báyìí. yes online radio and television station.
Asmos kí ló mú yàtọ̀. èrò pọ̀ a máa ní nǹkan tó ń rí. àánú Ọlọ́run ni àánú Ọlọ́run lẹ́yìn Ọlọ́run náà ló tún kàn lẹ́yìn Ọlọ́run náà ló tún kàn mo ti sọ fún wa síwájú pé tá a bá ti lẹ́kọ̀ọ́ tá a sì nínú mímọ́ ìgbà tẹ́mi náà ń sáàp ní ìfinú méjì ṣe inú kọ̀ọ̀kan kan ọmọ fi ń ṣe òní ibi báyìí ló kàn mò ń lọ nìyẹn Àbújá ló kàn mò ń lọ nìyẹn ibi báyìí nìyẹn ti fẹ́ ṣe program ojúlárí wọ ló ń lọ bẹ wà lọ coordinate wà lọ. ṣé ń gbọ́ oṣù ń gbà yẹn ni àbí fíṣẹ̀bílì láì ni. ìjọ kan gba owó oṣù rí stipend náà ni mò ń gbà níbẹ̀ every Sunday tàbá kára sàrátù tá a máa fún wa náà là ń gbà ó dẹ̀ lálùbáríkà gbà tá à ń fi inú mímọ́ gbà Ọlọ́run ti fa àlùbáríkà sí i olóbi já sí pé kò sí títí wa náà kò sí special kan láàjẹ dídò fìlà hàrì kò sí tuntun kan lórí ilẹ̀ ọ̀nà tí Ọlọ́run bá gbà fi àlùbáríkà sí ti kálukú olóbi máa ń dàbí ìgbàdo epo tuntun gba àsàlátù wà kiri ayé oní Sunday wà oní Thursday wà oní náà wà èmi ti wá gbọ́ yẹnu Al-Qur'ani pé kú láyá omi kú wàá fi sáà gbogbo ojúmọ́ lọ́lọ́run ṣiṣẹ́ gbogbo ojoojúmọ́ àgbẹ̀gbà tó bá jẹ́ gbogbo ojoojúmọ́ lọ́lọ́run ṣiṣẹ́ kí ni gbogbo àmà lọ bára wa jà pé ìjàmá mi ó lọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ mi ló mọ́ wájọ Sunday tẹ́lẹ̀ ó ti wá lọ́dọ̀ lágbájá nísìn ẹ̀ wá ń bára yín àwọn àfà òní alájà tún mọ́jọ́ mi lèmi fi yà bẹ̀rẹ̀ tèmi lọ mú tèmi sọ́jọ́ Tuesday Ọlọ́run wá ní ibi tó ń jọ́ tó mú èmi náà ni mo mú fún ọ mo dẹ̀ máa kún ẹ lórí ẹ̀ ọlọ́lọ́dẹ̀ kún mi òwe ìtẹ́ tún yìí òtí dàbí tó bá di every November àdúrà kan wà tá a máa ń ṣe total prayer for victory kò sí àìlélúbí la fi bẹ̀rẹ̀ gbogbo fídì ìjọba mọ̀ gbogbo títí òdì àmọ́ gẹ́gẹ́ bí olófin tí ìfẹ́mọdé sí ìjọba ó wá di pé mo wá ń kó lọ sí field November ń sìn bàbá lọ field ọ̀sẹ̀ mẹ́ta la máa fi wà lórí field Jalisco field bóyá tóbi tó stadium ní bẹ̀ ní Òṣòdì ọ̀sẹ̀ mẹ́ta ṣé lójoojúmọ́ ni àbí. ọ̀sẹ̀ mẹ́ta Tuesday mẹ́ta ó máa kún ni kò sí tó dúró níbẹ̀ àánú Ọlọ́run ni àti mọ̀ gbọ́ ayé ló ti mọ̀ wá mọ mọ́ǹtì yẹn ìgbà yẹn la bẹ̀rẹ̀ November 8 la bẹ̀rẹ̀ ní 2016 so prayer tàbí bẹ̀rẹ̀ yẹn a máa ń repeat ẹ̀ ní every November fọ́sẹ̀ mẹ́ta yẹn so gbogbo yẹn ti mọ̀ kiri bá ṣe ń wà yìí náà gbogbo bí láyé ti ń wá Ifọ̀ ní Ìkòròdú ní. gbígbàdúrà sì ṣẹlẹ̀ ń bẹ̀. àgbígbàdúrà náà láyé rí ayé ògọ àwọn èèyàn ògọ náà bá rí gbígbàdúrà àwọn ẹ̀ ní wá mọ̀ ìgbà ọkọ tẹ̀mí òfìṣẹ́ ni pé mi ìfowó ni wọ́n la tó bá rówó mú wá àwa ní tó bá ti rówó mú wá àdúrà rẹ̀ onígbà kò sí ẹ lọ́dọ̀ tiwa o gbogbo tó bá ti fi Ọlọ́run fa àlùbáríkà sí. nọ́mbà yìí sàkàwá fi lè ṣe lọ. ní anybody la. kájọ lọ sà bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí tí sàlátì tó pọ̀ tó fẹ̀jú tó pọ̀ dáadáa àwọn máa wọ pé ó yẹ kẹ́ ẹ ti ní ibi tó máa jẹ́ àyè tí yín títẹ̀ ní mọ́sálásí tẹ̀ ń lò yìí ìyé ṣé ìpalẹ̀mọ́ wà fún nǹkan báyẹn àbí ibi tẹ̀ wáyé náà ó tẹ́ yín lọ́rùn. alhamdulilayi rabbil alamin a bẹ̀rẹ̀ níbi kan lónìí ni wọ́n gbé bíi pé mọ́sálásí tá à ń yá lò mọ́sálásí gbogbo mùsùlùmí ni àwa bẹ̀rẹ̀ níbi tí à ń lò yìí pẹ̀lú ògo tọ́lọ́run ìrètí tiwa náà ni pé àwọn kan náà kọ́ ibi tá à ń lò yìí kalẹ̀ kí ni pátá náà fẹ́ ṣe sínú Islam láti kọ́ ibi tí káwọn náà ní ayé tiwa tún fi kalẹ̀ táwọn ọmọ mi náà tún dé bá lọ́jọ́ ọ̀la pẹ̀lú ògo tọ́lọ́run a ní ìrètí pé nínú àdúrà tá à ń bẹ lọ́n àti sílẹ̀ kẹ́sílẹ̀ méjì àti táwọn ẹ̀rọ Ọlọ́run bá ṣe aláwọn fi sí wa àwa náà ní tàmá láti ní àyè tiwa nínú ọdún ìkọlọ̀ kó gbà fún wa bẹ́ẹ̀ nínú ọdún ìkọlọ̀ kó tún gbà fún wa bẹ́ẹ̀ nínú ọdún ìkọlọ̀ tún gbà fún wa bẹ́ẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ amina. nọ́mbà yín 08023054415.